Mo kí gbogbo ibi tó ń wò mí ní lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọdẹ ọdún bí? Mo gbàládùá fún gbogbo yín. Ẹ ò kúkú ní rí mo gbé sọnù bí òṣèbí wọn. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Olúalọ́. Maureen Bádéjọ, ó mà tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. But nǹkan kan ni mo fi bá Olúalọ́ dúpẹ́, òun ni wípé Maureen Bádéjọ ti confirm sí wípé Ìyábọ̀ ó wà láyé. Kò tí kú. Àmọ́ ipò tí Ìyábọ̀ wà kò dáa rárá. Ipò tí Ìyábọ̀ wà kò bá ojú mu. Kí ni ká ti gbọ́ pé odindi ìránṣẹ́ Ọlọ́run, odindi GO tó ń kọ́lé káàkiri, a tún gbọ́ pé ó tún ń fún àwọn èèyàn ní mọ́tò. Irú ọmọ irú GO bẹ́ẹ̀, irú ọmọ ẹ̀ tí wàá dọmọ ọlọ́mọ. Wọ́n lọ mọ Olúalọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí Ìyábọ̀ bí fún, wọ́n ti di ọmọ ìjọba nílùú France. Can you imagine? Can you imagine? Odindi wòlíì tá ń tẹ̀lé nìyẹn o. Odindi pásítọ̀ tí gbogbo wa ń sọ wípé òjíṣẹ́ Ọlọ́run gidi ni, òjíṣẹ́ Ọlọ́run gidi ni. Wọ́n ní kò tíyàwó ẹ̀ wà, wọ́n ní kò dáa rárá. Wọ́n náà wọn ọmọ ẹ̀ ti di ọmọ ìjọba báyìí. Ìjọba ló ń tọ́jú àwọn ọmọ. Ó dẹ̀ ń ralé káàkiri, ó ralé sí France, ó ralé sí Italy, ó ra sí Canada, ó kọ́ àìmọye sí Niger, ó ń gun business first class káàkiri. Àwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé, à ń pè ní ìránṣẹ́ Ọlọ́run gidi. Ẹjọ́ kí ló wà ń di ọ̀rọ̀ yìí? Kódà wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, Olúalọ́ fún ara ẹ̀ gan kò mọ ibi tí ìyàwó àtọmọ wà. Kò mọ ibi tán wà. Instead nígbà tí wọ́n ti ń sọ pé kó gbéyàwó àtọmọ ẹ̀ jáde, instead kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá wọn. Lọ́yà Fálànà ló lọ ń gbé dìde. Ẹjọ́ ṣé bí Jésù Kristi ṣe fi dọ́tírì lẹ̀ fún yín náà nìyẹn? Káàtẹ̀ kọ́kọ́ dúpẹ́ náà pé because I won't lie to you, gbogbo ojú tó ń wò mí, I won't lie to you. 95.9 ni wọ́n ti rò pé bóyá Ìyábọ̀ ti jáde láyé ni. Èrò àwọn kan, àwọn tó pọ̀ jù náà ń jẹ́ kó yẹ pé àwọn rò pé Ìyábọ̀ wà láyé mọ́, àwọn rò pé Ìyábọ̀ wà láyé mọ́. But fún ìwádìí Maureen Bádéjọ Johnson, ó jẹ́ ká wá rí wípé ó ní Ìyábọ̀ ṣì wà láyé. Òun ló mọ ibi tó ṣe ìwádìí dé tó fi rí òkodoro ọ̀rọ̀ yẹn. Ó ní Ìyábọ̀ ṣì wà láyé, ó ní but Ìyábọ̀ ò jẹ́ èèyàn mọ́. Ìyábọ̀ ò gbádùn, Ìyábọ̀ ò wà òkè, Ìyábọ̀ wà nù nira. Àwọn ọmọ ẹ̀ ti di ọmọ ìjọba. Àwọn ìjọba France náà ń tọ́jú àwọn ọmọ tó can you imagine that? Ẹ jọ gbogbo tó wò mí, ẹ bá mi share fídíò yìí. Ó wà most important. Ẹ bá mi share fídíò yìí. Gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ̀ ń wò mí yìí, àwọn ọmọ yín ò ní bọ́ sọ́wọ́ o. Wọn ò ní ṣì ọkọ fẹ́ o. Ọkùnrin wọn náà ò ní ṣìyàwó fẹ́ o. Ẹ ṣàmì àdúrà. Ẹ jẹ́ ká wá gbọ́rọ̀ lẹ́nu Maureen Bádéjọ fúnra rẹ̀. Ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Ẹ má bá mi ká lọ. Iṣẹ́ ìránṣẹ́ ní France, ta ló interpret fún ẹ? Ìyábọ̀ mà ló interpret fún ẹ. Tó bá ti sọ ní Yorùbá abẹ́ ìpè ní English. Ara ìwádìí tó ṣe nìyẹn o. Promise everybody. Mo sọ fún gbogbo ẹni tó ń wò mí pátápátá pé I will do my own investigation. You did it. Mo ò lè tí ì jáwọ́. And for investigation mi, ó sì ń lọ lọ́wọ́. Ara investigation mi yẹn ló gbé mi dé Lyon ní France. Mo ti wà bí látàmú. A ti ń bá ṣe lò. Àwọn nǹkan tí a gbọ́. Àwọn ọmọ wa ò ní ṣe àgbákò, gbogbo abiyamọ tó bá ń wò mí. Àwọn èèyàn kọ̀ọ̀kan wà nílé ayé yìí tí a gbàdúrà kí àwọn ọmọ wa kó pàdé láyé. Àwọn ọmọ tá a bí ò ní ṣàgbákò. Àmín o. Ẹ bá ti bí wọ́n lẹ̀ báyìí máa gbàdúrà fún ọ pé Ọlọ́run jẹ́ kó ṣàgbákò. Béèyàn bá tiẹ̀ fẹ́ ra mọ́. Àwọn ọmọ wa ò ní ṣàgbákò, àwọn ọmọ wa ò ní ṣíléyà o. Gbogbo gbọ̀ngbà ní ó wá fẹ́yàn fẹ́ lọ fọ́ ọmọ tó ń fagbó. Ọmọ tó ń fagbó dàn kó fẹ́ àwọn pásítọ̀ mi. So ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí because I won't take too much of your time. Ẹ̀ka alẹ́, ẹ̀ka àsán, ẹ̀ka àrò. If you are in France, yes, I'm in France. Precisely, I'm in Lyon. I said it, I told everyone that I'm going to go to France. I'm going to do my investigation. Mi ò lè tí ìjáwọ́ ní investigation. You know I told you guys. But I want to assure everybody. Ìyàwó Olúalọ́ ò kú o.
ṣe gbọ́. ìyàwó Olúalọ́ but wọ́n ní kò kú. right connectible Ọlọ́run ní jẹ́ kí a ṣìrìn láyé. àmín. ẹ jẹ́ ká máa gbàdúrà fún àwọn ọmọ wa o àwọn ọmọ wa ò ní ṣìrìn o. àmín. nígbà míì gbogbo wọn tá a rò pé bá dídọ́kọ́ ni wúrà o gbogbo wọn tó rò ẹnìgbà tí obìnrin yìí lọ fẹ́ alọ́ ó rò pé òun fẹ́ pásítọ̀. bọ̀ ó ṣìrìn ọjọ́ tó gbà fún Olúalọ́ ọjọ́ ìbàjẹ́ lọ́jọ́ náà. ẹ̀yin èèyàn mi ìṣẹ̀lẹ̀ àwọn pásítọ̀ kan wà tẹ́ gbọ́dọ̀ máa sá fún lórí Facebook ẹ lọ wá àwọn pásítọ̀ rádaràda gbogbo àwọn rádaràda pásítọ̀ tó ń bọ́ síta tó ń ṣe fake video tó ń ṣe damage control ẹ máa sá fún wọn o ẹ máa sá fún wọn kì í ṣe ènìyàn Olúalọ́ ǹjẹ́ ìwọ mọ ibi tí ìyàwó ẹ wà Olúalọ́ èmi bèèrè lọ́wọ́ I'm talking to pastor ṣé pásítọ̀ lẹ́gbẹ̀ẹ́ àbí wòlíì àbí ọ̀rẹ́ àbí kọ́ ìmọ̀ ìlú gbogbo ẹ̀ náà ti ń pè papọ̀ àti pásítọ̀ àti wòlíì àti evangelist gbogbo ẹ̀ náà ló ń jẹ́. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fò kiri ìwọ ẹ̀ pásítọ̀ yẹn súnmọ́ gbogbo ẹ̀yin pásítọ̀ olórí ibú gbogbo ẹ̀yin pásítọ̀ tí Ọlọ́run ní fire fún tó jẹ́ pé ọmọ yín kan máa ṣe àgbákò nǹkan tí yẹn ti kò lọ́dọ̀ Olúalọ́. ló bá tán. gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ bọ́ síta pátápátá tẹ́ ẹ ní ìfẹ́ nìkan tẹ́ ẹ mọ̀ àwọn ọmọ yín máa ṣe àgbákò nǹkan tí yẹn ti kò lọ́dọ̀ Olúalọ́. nǹkan tí ojú dẹ́ni ti rí nínú ìgbésí ayé ẹ̀ nínú ìwọ̀nba ọjọ́ tó bí sáyé tó rí lọ́wọ́ Olúalọ́ àwọn ọmọ yín máa korú ẹ̀ ní kọ̀ọ̀kan. gbogbo yín pátápátá ni o gbogbo yín tẹ́ ẹ mọ̀ títọ́ tẹ́ ẹ bọ́ síta tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí defend nǹkan tí ò yẹ kẹ́ ẹ defend gbogbo yín lè máa ṣàbùkù lọ́mọ yín máa korú ẹ̀ o kò ń ṣèpọ̀ ẹ̀mọ́ pé Olúalọ́ dáa bí Olúalọ́ ṣe dáa yẹn ni àwọn ọmọ yín máa kó irú Olúalọ́ ní kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ bọ́ síta tó jẹ́ pé tẹ́ ẹ pera yín ní òjíṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ èṣù tí ó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ wá solution tẹ́ wá jókòó tẹ́ wá bá Olúalọ́ ṣe damage control gbogbo ọmọ yín pátápátá ló máa kó àgbákò irú Olúalọ́ lágbára Ọlọ́run. ẹ̀yin ọmọ Nàìjíríà mo wà ní France kò lè sí nǹkan méjì tí mo wá ṣe ní France I told you that I'm going to investigate nǹkan mo dẹ̀ wá torí kéèsì mi ò gbé nǹkan mi méjì wá inú òtẹ́ mo ti ṣe 5 million mo ti padà wá inú òtẹ́ mo padà sí I did the same thing yesterday but mo jókòó mo wò ó pé kí là ń gbé nílé ayé yìí náà Olúalọ́ nǹkan tó wà nílẹ̀ kí o Olúalọ́ mo ti débì ìjẹ́ ìwọ ọmọ bíi tí Ìyábọ̀ Òbí wà Olúalọ́ ṣọmọ bíi tí ìyàwó ẹ wà àwọn pásítọ̀ tó ń tọ̀ yín tó ń pera wọn ní pásítọ̀ tó ń kì í ṣe pásítọ̀ tó jẹ́ wọ́n lè parọ́ kí òkú kó jí dìde ṣé Olúalọ́ ọmọ bíi tí ìyàwó ẹ wà àpọ̀ tí mo béèrè lọ́wọ́ ẹ nìyẹn Olúalọ́ ṣọ ọmọ bíi tí ìyàwó ẹ wà ìwọ làwọn ọmọ bíi táwọn ọmọ ẹ wà ó gbé ọmọ ọlọ́mọ wá sí ìlú òyìnbó ó wá fi jìyà àwọn ẹgbẹ́ ẹ̀ tó wà Nàìjíríà wọ́n bẹ́ta ẹ̀ ọkọ̀ tó fly first class 3 ọkọ̀ tó gbé mọ́tò káàkiri ẹ̀yà bí àwọn ẹ̀ màmá gba àdúrà ẹ má bá a tú àdúrà gbà ṣe ti ń gbọ́ ẹ gbàdúrà fáwọn ọmọ yín ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn o. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ọkọ̀ tó ní owó general overseer tíyàwó ẹ̀ ti di ìyàwó rẹ̀ bá rí àwọn ọmọ ẹ̀ tẹ bá rí ìyàwó ẹ̀ Olúalọ́ ojú gbà mí ti fún ẹ mo béèrè lọ́wọ́ ẹ̀ nísìnyí mo ní ìjọwọ́ mo rí tí àwọn ìyàwó ẹ̀ àtọ̀ àwọn ọmọ ẹ̀ wà ọdún mélòó ni ìyàwó ẹ̀ ti sá kúrò ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ kí ni ìdí tí ìyàwó Olúalọ́ fi sí nílé tí Olúalọ́ rà kó ra ilé míì náà sí ó ra ilé míì sí Italy yìí by proxy ṣe rí mo sọ pé because I begin to wonder initially I thought kini yóò possible na àwọn general overseer òfò àwọn general overseer àti àwọn ọmọ èèyàn gbọ́dọ̀ pàdé ẹ máa gba àdúrà ẹ di ẹran yín méjì mú ẹ̀yà nǹkan
nǹkan tí Yẹ́misí rí ní ọwọ́ Olúalọ́ ìrìn àjò Yẹ́misí nǹkan tí Yẹ́misí kò ní Olúalọ́ ọmọ ní ò gbọdọ̀ rí ẹlẹ́dàá ló ń jẹ́ kí n lọ́mọ tó máa kú. àmì àtẹ̀mí náà. ẹ máa gba àdúrà kí èèyàn dẹ̀ kí ènìyàn mọ́lẹ̀ báyìí kí ayé ẹ̀ dẹ̀ wà ní dáadáa kọ́ dẹ̀ sọ́ di rádaràda. kàyí máa yìí. ǹjẹ́ Olúalọ́ sọ fún gbogbo àwọn èèyàn nǹkan tí ìyàwó ń là kọjá kí ni díẹ̀ tí ìyàwó ẹ̀ fi mú tí ẹ̀ fi tó fi pé ìyàwó tó mú wá sí France ò rí mọ́. ìwọ ló gbé ìyàwó wá sí France kí ni condition tó fi dá dúró ọ̀rọ̀ ẹ̀ loud gan-an. ìyàwó tó gbé wá sí France kí ni díẹ̀ tí òfin mọ̀ bí sí ìyàwó ẹ̀ wà kí ló ṣẹlẹ̀ ipò wo ló fi ìyàwó ẹ̀ sí. mo tún yẹ tún gba àdúrà kẹ má bàa ṣe àdúrà gbà. mo sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìyàwó ẹ̀ wà ó tẹ́ ní ìyàwó ẹ̀ wà òkè irú àwọn ayẹni gíga ọmọ ẹ̀ máa kó nǹkan tí ìyàwó tí Yẹ́misí kò ní ọwọ́ Olúalọ́. That girl is going through a lot Olúalọ́. ìkúlẹ̀ bí abiyamọ ẹ mọ iye ọdún tóbìnrin ti ń là kàkà tó ti ń jìyà ó jẹ ìyàwó general overseer àwọn Chelsea kìkan ó dà ọgbà jù ìyàwó lọ. Olúalọ́ àbá instead kó o ṣe normal kò wá ń sá kiri kò wá ní Olúwa sọ pé kó má jà fún ẹ Olúwa lè sọ fún ẹ kó má pín lẹ́tà òfò kiri Olúwa sọ fún ẹ Ọlọ́run òfò tó ń sìn ó ní kó má pín lẹ́tà òfò kiri ẹ lè pera ẹ ló jíṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ní ẹni bá sí lọ́hùn ẹ máa serve God in truth and in spirit àná olùkọ́ wá sórí platform ilé ni ó ní Olúalọ́ is among the true man of God in Nigeria tí Olúalọ́ bá jẹ́ the true man of God olùwò ṣé o all glory be to God Ọlọ́run nìkan ṣe ló mọ ẹni tó ń sìn òun ẹ̀ẹ́dẹ̀ tí ara èèyàn kẹ́sìn lọ́hùn ẹ ti ara èèyàn kẹ́sìn lọ́hùn náà ẹ ti ara ènìyàn ìwọ ṣe wá ti ara èèyàn kò sí lọ́hùn èèyàn mi mo rí o etí mi kún mo rí odidi ìyàwó general overseer yìí nǹkan bẹ́ẹ̀ o nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní èèyàn mi èmi ń ṣàlẹ́jọ́ Olúalọ́ kó jáde ìjọ mọ ibi tí ìyàwó àtọmọ ẹ̀ wà ọwọ́ ẹ̀mí àti ẹ̀kọ́ wọ́n bí o ìjọ mọ ibi tí ìyàwó àtọmọ ẹ̀ wà wọ́n wọ lórí láìní kó lọ mú ìyàwó wá ìwọ ló gbé ìyàwó gbálọ́gbọ́ lọ́mọ kúrò ní Nàìjíríà láti 2016 irú àdúrà wo ló ní kó jẹ. Olúalọ́ irú àdúrà wo ló ní kí ìyàwó ẹ̀ jẹ ìwọ ló gbé ọmọ ọlọ́mọ ó gbé wá láti wá bẹ́ẹ̀tà láìfọ ẹ̀ níwèé whereas wá fi lóyìnbó tó gbé ọmọbìnrin yẹn wá fi ba ayé ẹ̀ jẹ́ ni. Are you calling me? Don't call me please. You see me online you are calling me please wait ó wá bẹ́ẹ̀tà kí Ìyábọ̀ máa gbé ní Nàìjíríà dan ipò tó wà nísìn ṣé o wá tún ayé ẹ̀ ṣe nísìn ní àbúbá ayé ẹ̀ jẹ́ oníṣẹ́ o tún ayé ẹ̀ ṣe ní àbúbá ayé ẹ̀ jẹ́ ǹjẹ́ Ìyábọ̀ lè dúró láàárín àwọn ẹgbẹ́ ìpò graduate ǹjẹ́ Ìyábọ̀ lè dúró lẹ́ni láàárín àwọn ẹgbẹ́ àwọn graduate ẹgbẹ́ ǹjẹ́ ṣó lè dúró nígbà tó kọ́kọ́ wá sígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní France ta ló interpret fún ẹ Ìyábọ̀ mà ló interpret fún ẹ tó bá ti sọ ní Yorùbá bẹ́ẹ̀ gbé ní English kí ọwọ́ lọ́wọ́ ṣe fún yín ayé mà níkà o ayé níkà o ṣe rí ìdí religion ẹ ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ o wọn kò dùn mí nígbà tẹ́ ẹ ṣe fún ìyàwó àtàwọn ọmọ tẹ́ bí bọ̀wọ́ ẹgbẹ́ ọlọ́ kí ni àǹfààní gbogbo owó eré tó ń sá yìí táwọn ọmọ ẹ sọ́fà báyìí kí ni ẹjọ́ kí ni ìdí
láàfin òrà ilé sí France òrà ilé sí Italy ẹjọ́ kí ni díẹ̀ tó fi ń ra ilé ẹjọ́ kí ni díẹ̀ téèyàn fi ń ṣiṣẹ́. ebi ọmọ àlè ní ìrandíran àti ìyá aláìyá ẹ àti bàbá ńlá bàbá ẹ àti olúwa lọ fún ara ẹ tó rán yín wá kò dẹ̀ ní dáa fún yín tó bá dáa fún yín alálẹ́ òní tó sùnwọ̀n fún yín àdàbí tó bá jẹ́ pé irọ́ ni mo pa kò tí ò bá ti jẹ́ irọ́ ni mo pa pé ìwọ ṣe wá sórí pílàfọ́ọ̀mù tó kọ̀ọ̀kan púpọ̀ lẹ́nu ọmọ inú ẹ àti tídé ìran kẹwàá ó máa kó àgbákò tí ẹbí sí kò lọ́wọ́ olúwa ló ọmọ ẹ máa kó ẹranko lé ẹ máa kó bó o dẹ̀ ṣe wá ṣòkòkò síbẹ̀ tó bá ti jẹ́ pé irọ́ ni mo pa ṣe ẹ̀sìn àrídẹ̀ fún bọ̀ tí ò bá ti jẹ́ pé irọ́ ni mo pa ẹ ò ní orí ire ṣe ọwọ́ tó fi kọ̀ nǹkan bí òní fi ṣòrí òní fi ṣe nǹkan dáadáa mọ́ ayé ẹ máa bàjẹ́ ni. ó ti tó ìyà. ayé tiẹ̀ náà máa bàjẹ́ ní òde níjèrè àwọn ọmọ tó bí. olè mi ọmọ àlè ìyá ẹ ọmọ àlè bàbá ẹ ọmọ àlè àwọn ìrandíran ẹ ọmọ àlè lè ní ìdá fún yín. àyín máa jẹ èyí olórí burúkú ẹ wo ìpè tó tí olúwa lọ ń jẹ́ kẹ́ máa gbà ẹ wo ìpè tó olúwa lọ ń jẹ́ kẹ́ máa gbà. àgbákò tí ẹbí sí kò lọ́wọ́ olúwa lọ èyí náà á kú tọmọtọmọ. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin pásítọ̀ olórí burúkú tẹ bọ́ síta tẹ̀ ń parọ́ tẹ̀ ń mọ kankan yẹn tẹ̀ ń parọ́ tẹ̀ ń dìfẹ́ǹdì irọ́ yẹn ọlọ́run ò ní fire fún yín iṣẹ́ ìránṣẹ́ yín máa di òkú ni. ṣe ní ìgbésí ayé bí ẹgbẹ́ ṣe ṣe ayé yẹn sí ni ayé tí yín náà máa bàjẹ́. ẹ̀yin ìkà wọ̀nyí ẹ̀yin náà lè gbàdúrà kẹ́ ẹ máa jèrè ọmọ ẹ̀ lè rí èrè jẹ ẹ bá kójọ láàárọ̀ máa dàrú lálẹ́ ẹ̀yin olórí burúkú dèdè olè mi ọmọ àlè mi ò ní bá èèyàn kọ̀ọ̀kan sí nídìí àbò sí mi ò dẹ̀ ní bá èèyàn kọ̀ọ̀kan parọ́ mọ́ ẹ̀dá àlàyé pọ̀ fún wọn gbogbo nǹkan tí a bá ṣe pátápátá ló lẹ́yìn èmi mọ̀rí mi ò ní bá yín lọ́wọ́ sí ẹ̀yin olórí burúkú ẹ̀yin rádaràdà ẹ̀jẹ̀ gbéra yín pásítọ̀ tí ẹ̀ ní jèrè tẹ́ máa sòfò dànù yìí tó jẹ́ pé orí burúkú lẹ́ máa ṣe ní kọ̀ọ̀kan ẹ̀yin pásítọ̀ olórí ibù ṣé pásítọ̀ lẹ́yìn wọ̀nyí. ohun tó sọ yìí mo ní bí olúwa lọ ṣe ṣe ayé yẹmi sí ni ayé ìkọ̀kọ́ nù àwọn yín máa dì bẹ́ẹ̀ àgbákò tí yẹmi sí ṣe ó fi pàdé olúwa lọ àwọn yín á pàdé àgbákò bẹ́ẹ̀ ẹ̀yin ìkà wọ̀nyí. wọ́n bẹ̀rẹ̀ ṣé ojú ọlọ́mọ mi tíyàwó ẹ̀ wà ní. olúwa lọ kí ló dé ẹ pèrè ayé general overseer tíyàwó ń jìyà tọmọ ń jìyà. ẹ̀yin ìkà ènìyàn yìí ẹ wá rò pé mo sọ fún yín pé yìí máa investigate mo dẹ̀ ti wá mo dẹ̀ máa tu gbogbo nǹkan tó ń bò pátápátá bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí láti 2016 di sin ṣòwò bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ pọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọmọ ọjọ́ ìdí ìjẹ́ ọjọ́ ìdí ìjẹ́ ọ̀dì 16 yìí ọmọ ọjọ́ tó jẹ́ nínú ìgbésí ayé fámìlì ẹ̀ ní France mi ò oyé mi kọ́ mi ò fẹ́ kó ẹni mi fẹ́ fi ẹnu. Bàbá àti ìyá àtàwọn ẹbí ẹ̀ máa wá búlọ̀kì ẹ̀ sìn bàbá ẹ̀ o ìyá ẹ̀ o àtàwọn ẹbí ẹ̀ lórí burúkú náà kò dé ní fire fún ẹ àgbákò ló máa ṣe tí mo bá parọ́ tí mo bá ṣe parí orí burúkú ló máa ṣe tó bá pín oríire láyé kò ní kàn ẹ́ mi tẹ̀ ní wá fi kí ni wá bẹ́ẹ̀ lọ. Bàbá ìyá ẹ̀ àti olúwa náà àti gbogbo àwọn tó ń sin ẹ̀jẹ̀ ní ṣoríire orí burúkú ni gbogbo yín máa ṣe iṣẹ́ ìránṣẹ́ òfò tẹ́lẹ̀ gbé dání ó máa dùnkú mọ́ gbogbo yín lọ́wọ́ ẹ̀yin olórí burúkú sí ọwọ́ yóò mọ́ yìí. Àwọn tó bẹ̀rù yín ni wọ́n bẹ̀rù àwọn tó bẹ̀rù yín ni mo challenge yín. Àwọn tó bẹ̀rù yín ni wọ́n bọ̀ bẹ̀rù wọn lẹ́ẹ̀ lágbára kọ̀ọ̀kan agbára òfò gbogbo àwọn tó ń sáfì tó lẹ̀ lóògùn òògùn orí burúkú ọ̀la ẹ̀dùn òwò kẹ́kú dànù ẹ̀dùn agbára yín náà òwò kẹ́kú dànù ẹ̀yìn olórí burúkú dé sí ẹ̀yin olórí burúkú dé wọ́n ní ẹ̀dùn agbára yín náà àwọn tó bẹ̀rù yín ni àwọn tó sáfì ní France náà bẹ̀rù pé wọ́n ní kò lè ṣe gbogbo agbára yìí ti domi iṣẹ́ wọn ti bàjẹ́. Iṣẹ́ wọn ti bàjẹ́. Wọ́n wá sí òní bàbá ẹ̀ mo ní bàbá ẹ̀ ìyá àti olúwa lọ tó rán ẹ wá. Ẹ kò fún lẹ máa ṣe bí omi ẹ̀fọ́ kò dé ní dá fún yín. Ṣé ìwà ẹ̀mí rán yín ni? Mi rán yín. Èmi ò rán yín. Ṣé mi rí ẹ̀yin olórí ibú agbára òkú tẹ́kọ̀ darí tí ò wúlò fún yín? Tẹ fi ń ṣèkà. Yóò dùn torí ọdẹ tó lè ṣayé ìyàwó àtọmọ ẹ̀ báyìí. Tá lè yàn ọlọ́run gan pàápàá. Èèyàn ló ń ṣọ̀wọ́n. Ta ni èèyàn ọlọ́run? Olúwa ò ní ìdá ti sá pamọ́ sí Canada. Ṣé bí ọkùnrin bọ̀ padà sí Nàìjíríà? Ò ní ìdá ti sá pamọ́ sí Canada. Ó ti parí crusade òfò tó ló lọ ṣe. Padà sí Nàìjíríà. Padà sí Nàìjíríà. Ok, ó ti sá lọ. Èmi sọ fún yín pé. Olúwa ló ti sá lọ sí Canada. Ó ti jẹ́ pé dáadáa ni Olúwa ló mí fún Ìyábọ̀ tó fi gbé lọ France. Dáadáa máa bá yín.
lè ṣe ilé ayé ẹ̀ níbi tí ẹ ti máa mọ̀ pé wèrè ní gbogbo àwọn pípé yìí olúwa lọ nígbà tí ìyàwó ẹ ní áńgà láti bọ́ lóun gbàdúrà fún yín ṣùgbọ́n lóun gbàdúrà fún yín. àwọn ló ti lágàn náà. ìgbà tá ìyàwó ní àrùn ọpọlọ àdúrà yóò ṣiṣẹ́ gbà yẹn. èèyàn ẹ ti sọnù ṣé àdúrà tí yóò ṣiṣẹ́ àdúrà ẹ yìí kò gba ìyàwó ẹ là. ṣe rí ẹ̀yin èèyàn mi olú àlọ́fà rẹ̀ kó sọ ibi tí ìyàwó ẹ̀ wà kò mọ ibi tí ìyàwó ẹ̀ wà ó wá ń parọ́ fún àwọn ará sí parọ́ fún àwọn ògbónú tó ń tẹ̀lé aláìnírò rí ara galasi àgbègbè lè ra kó dẹ̀ ra ọ̀rá lẹ́sí iṣẹ́ tẹ́tẹ́ àbí kí náà pè bẹ̀ ní ọ̀rá lẹ́sí France ọ̀rá lẹ́sí Italy àwọn ọmọ yẹn ń jìyà òun wọ first class kiri first class òfò wọ́n ní kí ni ìyàwó ẹ̀ jẹ́ bá rí ìyàwó. ó kì í sílẹ̀. àwọn kan wíkẹ́ẹ̀dì owó wọn làwọn ọmọ ọlọ́run o wọ́n ní in as much as you do it to the least of these people òun ọlọ́run lẹ̀ ń ṣe fún nǹkan wá sí ẹ wá ń kọ́kọ́ mẹ́tò fò èmi ọlọ́run tó fẹ́ sọ mo nígbà ẹ bá ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kọ́ pátápátá àti gbogbo ẹ̀yin àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jáde tẹ́ ẹ̀ dìfẹ́ǹdì rọ́ ọmọ yín máa kó àgbà kò tí yẹn sí kú lọ́dọ̀ olú àlọ́. gbogbo tí ó yẹni sí tí ojú ẹ̀ rí ní ọwọ́ olú àlọ́ gbogbo yín lọmọ yín máa rí. mo sọ fún ẹyọ olú àlọ́ mo nílé ọmọ ọjọ́ òní jẹ́ ọjọ́ very significant day láàárín ìwọ your family in France ó mọ̀. ìyàwó olúọlọ ní ìdádúrà gbogbo yín owó but ó ní ìdádúrà gbogbo yín olúọlọ ò rí òkú lè lè rí kò mọ ibi tí ìyàwó ẹ wà wèrè ó wá parọ́ àlọ́ kó fọ́tò wọn dùn kò mọ ibi tí àwọn ìyàwó ẹ wà ẹ̀yin ará Lyon mo fẹ́ bèèrè pẹ́sọ̀ kan lọ́wọ́ yìí ló sọ fún Lyon the last crusade ó dáná tó wá ṣe ẹ̀rí ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe ẹ̀rí ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe ẹ̀rí ìyàwó olú alọ́ bẹ́ẹ̀ ni kọ́kọ́ sí takọ́ ni mo parọ́ ọ̀pọ̀ sí mo sọ yìí òun ṣí ṣọ́ọ̀ṣì kiri bí ẹyẹ kí ló dé tó ò ṣí ti ìlú ibi tí fámìlì ẹ̀ wà gbogbo kí ló dé tó ò ní branch ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tó ò fi ní branch ní France mo ń bọ́rọ̀ bọ̀ olóòpọ̀ mo bèrè lọ́wọ́ ẹ̀ mo sì wá bèrè àwọn pátá lọ́wọ́ ẹ̀ ni o kí ló ṣẹlẹ̀ tí ò fi mọ ibi tí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wá ṣe bí wọ́n ló kó wọn kúrò Nàìjíríà ṣé wọ́n ló kó àwọn ọmọ ẹ̀ wọn kúrò Nàìjíríà wá sí France so kí ló ṣẹlẹ̀ tó fi mọ ibi tó wà mọ́ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ àwọn aráàlú yìí mọ mẹ́wàá olùwàlọ́ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ wọ́n tún sọ fún yín olùwàlọ́ kò mọ ibi tí ìyàwó ẹ̀ wà kò mọ ibi tí ìyàwó ẹ̀ wà ó ń wọ first class òfò kiri ó galivant òṣì ó ń tún àwọn orí Facebook ìṣòro ayé tiẹ̀ kò lè sọ̀fọ̀ ẹ̀ o èmi ìyàwó tiẹ̀ sìkì tí wọ́n bá àgbà òṣèlú agbára yẹn ọlọ́run tó sì yàn ò lè help àbí ẹ̀yẹn ló fò dédé tó ń tàn yín tó wá halẹ̀ mọ́ iná lágbára àwọn agbára òfò tó ní agbára tí ò ṣiṣẹ́ fìdílé wọn so owó tẹ́ ẹ ní kò lè kọ́kọ́ hàn láàrin àwọn ọmọ ìyá ẹ̀ àti ìyàwó àtẹ̀bí ẹ̀ kí làǹfààní owó ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ máa kẹ́tọ́ wọ́ àwọn kọ̀ọ̀kan wà ẹ máa sá irú àwọn olú àlọ́ yẹn nǹkan wà àwọn tó lọ ń fòkó ṣàfàlà ẹ bá rò pé rí yàn oh God èmi ń bèèrè lọ́wọ́ olú àlọ́ o bọ́ọ̀sì dàbò challenge bí tó bá mọ bí táwọn ìyàwó ẹ wà kó wá sọ kí ló ń parọ́ fún àwọn congregation rẹ fún kí ló ń tọ́ the body of Christ CAC gangan fún ẹ̀jẹ̀ pera yín ní òjíṣẹ́ èṣù kéde iṣẹ́ òjíṣẹ́ ọlọ́ òjíṣẹ́ onírọ́
ìyàwó Olúwadọ́ Ògúnbọ̀ ibi tó wà ó wà ní ìṣòro ibi tó ń fi sí ibi tí àwọn alágbára ibi tó ń fi sí ibi tí àwọn tó láwọn ní agbára Ọlọ́run má jẹ́ àṣírí Ọlọ́run ẹjọ́ ẹ má ẹ ní ṣírin o àmín o Ọlọ́run ẹlẹ́gbẹ̀rún ní jẹ́ kọ́ mọ̀ mi ṣírin àmín èmi náà ò ní ṣírin ó bẹ́ẹ̀ kí ẹ má ní ọkọ̀ kó má ní ọkọ̀ rárá gan kó lọ fẹ́ ru Olúwadọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ o ogun gan ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ abájọ Olúwadọ́ where is your wife kò lè sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ gbọ́ ẹ oníwèé ẹni kọ́ máa gbé bọ̀ níbo ẹ wo from 2016 tó ti dé ìlú yìí ìyá Olúwadọ́ nígbà tó gbéyàwó àpò ajá dúró so ìjọ adúró pẹ̀lú ẹ complicate issues ẹ. òun fò káàkiri ń tiẹ̀. ẹja ìrìn àjò ayé ẹ̀rọ ẹlẹ́hẹ̀ẹ́pọ̀ ẹ̀ fi bá ayé ẹ̀ jẹ́. A graduate a whole graduate ìyá ìyàwó Olúwadọ́ láàárín àwọn ọ̀rẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń ní cosmate ọjọ́ jáde ẹ gbé ọmọ láti odidi Nàìjíríà olófẹ́ kó wá sóríire sóríire ló ń ṣe nísìnyí Olúwadọ́. àbẹ̀ bá yé ẹ̀jẹ̀. ó dẹ̀ mọ gbogbo wàhálà tó ń là kọjá gbogbo wọn tó dẹ̀ ń là kọjá kò ṣẹ̀yìn ẹ́ pèmí bẹ̀rẹ̀ question kan o instead kò bọ́ ọ̀tà kò sọ fún gbogbo Nàìjíríà pé we are no more together o kò ń ṣèyàwó mi mọ́ o ní Ọlọ́run ló ní kó máa sọ̀rọ̀ kò dẹ̀ ní ìdáfọ́ Ọlọ́run tó ń parọ́ mọ́ yẹn Ọlọ́run tó sọ pé kò ní sọ̀rọ̀ yẹn kò ní sọ agbá fún Ọlọ́run tó ní ó ní kó máa sọ̀rọ̀ because kò ń ṣe Ọlọ́run alààyè ló ń sìn fake ló ń sìn because bá jẹ́ Ọlọ́run tí àwa ń sìn ni wọ́n rí fáàsì Ọlọ́run kì í ṣe bí rere ní Olúwa ò ní kó fi ọmọbìnrin yìí sí ipò tó wà yìí àwa sọ fún ẹ pé kó má sọ̀rọ̀ wà wá bẹ̀rẹ̀ sí ṣayé bó ṣe wù ẹ́ mo ní níbo ni ìyàwó ẹ̀ wá aṣọ ọmọbi tó wà yìí Olúwadọ́ ò mọbi tí ìyàwó ẹ̀ wá sẹ́ẹ̀ mi mọ̀ pé kó mọ̀ pé ọ̀rọ̀ yìí máa di wàhálà social media ó lè rí ọ pẹ̀lú ẹni tó fi sínú ìgbò nínú wàhálà tó wà lọ́wọ́ àti gbogbo ẹ̀yin tẹ̀ kàn parọ́ yẹ́mi sí ò sí ní Canada kankan kò sí lẹ́níwẹ̀ yìí ìlú ibi tó wà ìlú wà. gbogbo yín tẹ́lẹ̀ ń fẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ ń fẹ́ pásítọ̀ àánú yín ṣe mí ẹ má yí àwọn tẹ́ ń fẹ́ wọ èèyàn mìíràn àwọn míì wà eriwo ìyá yẹn fẹ́ òun náà rè mo ṣàkóso sọ fún yẹmi sígbà tó kọ́kọ́ ń fò filifili di Olúwadọ́ kò ní mọ̀ pé inú wàhálà ayérayé lòun lọ àwọn ọmọ akẹ́ bá rí àwọn ọmọ jí o wọ́n gbé ìgbé ayé ilẹ̀ tátá ibi wọn bí Olúwadọ́ ṣe ń sùn o and either we like it or not officially these are the children tó ní Olúwadọ́ ní and this is the family leader Olúwadọ́ tó claim tí ó wà official tó ní Olúwadọ́ ní ẹ ṣe kókó àwọn pípì sí Nàìjíríà kí wọ́n fi tí wọ́n fi jẹ́rú ìyà tó ń jẹ́ dùn. ó máa sọ fàgbáyé ó yìí máa sọ fún gbogbo èèyàn nǹkan tó ṣe ó máa sọ ibi tí nǹkan tó ń mú ilé tó rà náà fi lè gbé nínú ẹ̀ ilé tó rà sí France tí àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ ò fi lè gbé ń bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ kí ló ń lé wọn nínú ilé tó rà ẹ̀yin abiyamọ tẹ́ bá ń gbọ́ mi tẹ́lẹ̀ sì máa ń gbọ́ mi ẹ di ẹlẹ́dàá yín ẹni àwọn yóò máa ní ṣàgbákò àgbákò ìlú tí ẹni sí kò ní ọwọ́ Olúwadọ́ àwọn yóò ní sin ṣé o. àmín o. àwọn ilé yìí wọ́n lé o. wọ́n bad gan. ẹ mọ̀ pé a wà láàbùrọ̀d ẹ mọ̀ pé àbúrọ̀d pọ̀ oríṣiríṣi nìyẹn tẹ́ ẹ wà láàbùrọ̀d ẹ mọ̀ pé a wà yìí lóyìnbó pọ̀ oríṣiríṣi ta ni òjá dúró rí asálọ̀mù lèmi fi gbàwé náà ta ni òjá dúró rí sáájú ọjọ́ bàbàrà ni àdúró ni mo jẹ kò sí bàbàrà àdúró ìsọ ìbíjì òkì ni pásítọ̀ kílẹ̀ yìí pásítọ̀ wá kiri kílẹ̀ lọ́ parọ́
rajà lẹ́nu ọ̀nà ó máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ but come and live a lonely life here all alone èèyàn mélòó ló survive as a single parent don't let anybody deceive you life abroad is not easy especially a single parent single parenting abroad is not a joke don't let anybody deceive you 3 boys with that state it is not a child's play kẹtọ kó ọmọ wá adúró èmi tí mo dúró yìí mo jà dúró so adúró it's not a big deal èmi tí mo bá yín sọ̀rọ̀ mo jà dúró adúró mo fi gbàgbé wọn aládúró ọlọ́dún mẹ́wàá tẹ̀ bímọ sí ìlú yìí ejò lọ́wọ́ nú ejò ní ọwọ́ nú ejò ò lọ́wọ́ nú. 10 solid years in this type orí èèyàn yẹn máa dàrú depression máa set in it's not easy ẹ má tẹ̀lé anybody tán yìí o ọmọ bá strong jura wa lọ kò ń ṣe gbogbo obìnrin ló strong tó lè gbé kò sí gbogbo ala ní mental state a lè gbé àwọn kankan tó ń lẹ ẹni body deceive you unfortunately ẹ máa gbóbìnrin wá sí lóyìnbó mo gbà bí sàgbé òyìnbó ni wá mo ní ó seek asylum as a single parent. And I know. It's not easy to be a single parent. I don't know, and I know some people who are listening to me now, they understand perfectly what I'm talking about. I'm talking from experience. Nobody is a foreman. Nobody. Was any too strong? What is the meaning of asylum seekers? Àwọn tó sọ pé ogun lé wọn níbi tá a ti ń bọ̀ ní bẹ́ẹ̀ ní sórí oríṣiríṣi ọ̀fẹ́ fún wọn tó kò lé. Àwọn tó ní wọ́n níṣòro tó níṣòro. Olú ẹ lọ gbéyàwó lọ ní kó lọ jà dúró. Ṣé o wá bẹ́tà láìfò ẹ̀ ní àwa tá a wá ṣe? We are economic migrants. Àwa ṣe láti bẹ́tà láìfò àbọ̀ kì í ṣe pa ṣe láti wá bá yé ara wa jẹ́. Kì í ṣe pé a ṣe. Kò ṣe gbogbo obìnrin ló strong my brother. Àwọn ọkọ ò tẹ̀lé change táyà mọ́tò. Àwọn ọkọ tí abọ́ bá fọ́lé wọ́n máa pe ọkọ wọn. Tí wọ́n bá wa mọ́tò lọ, ẹ̀yin obìnrin ẹja ni tó bá drive lọ, kí bàbá wọn ṣe mọ́tò wọn gbà. They don't know where their mechanic is. Some women don't know where mechanic wọn mọ̀ bí tí spanner wà. They will call their husband pé láti lágbájá mọ́tò ní màtá kú sórí ibi. Is that bad? Àwọn ọkọ ò lè ṣe anything fún ara wọn, ọkọ wọn ló máa ń bá wọn ṣe. So gbogbo ẹ̀yin kí ló gbọ́ ọmọlọ́mọ wá ṣe bí? Imagine 3 boys, 3 solid boys. Ẹ̀ tó jẹ́ pé mi ò mọ how strong, mi ò mọ bóyá wà strong will. Mo ò mọ bó ṣe rí. Ó máa ní mental breakdown. Gbogbo kí ni ìyá ó yà wèrè straight ni. Gbogbo ìyá ní wèrè straight. Ó máa wà depressed. Maybe she's the type that don't talk to people. That keep to herself. So irú kí ni purpose tẹ̀ fi kó wọn wá? Ẹni tí ò wà òkè Nàìjíríà ló ń tá wá síbí. And with no support. My sister, ẹ̀yin tẹ̀ wá lóyìnbó yìí. Miss Mary bad, yes, àmì. Mi our children know àmì. Ìgá yẹn ó ṣì rìn láàárọ̀ kùtùkùtù ayé ẹ̀. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, èyí táwọn ẹbí ẹ̀ kò ti fúnra. Èèyàn máa rìn lọ́jọ́ kùtùkùtù ayé ẹ̀. Instead kó enjoy pẹ̀lú ọkọ ẹ̀ lọ mú sílé ọ̀rẹ́ kó lọ dúró sílé ọ̀rẹ́. Wọn ò fúnra pé red flag bad. Káwọn wá gbé wá sí lóyìnbó, ó kàn wá jù sílé. Ìyẹn kí man of God kókó yàwó kó kọ́ mọ́. Kí wọ́n fún ní visa kó ṣeré wá sí lóyìnbó. Kó lọ sí asylum.
kí ló ń bá kiri? Èmi mi ẹni tí ò fi ṣe man of God rárá and I will tell you my own personal experience. Èmi ló ṣẹlẹ̀ sí èmi mò ń rí yìí gbọ́gbọ́ ló ṣẹlẹ̀ sí ọkọ mi ò kì í ṣe man of God. Kò kì í ṣe pastor. Mi ò sọ story yìí rí. But this situation will make me to say is a story of my life. I will give you a little clue about it tonight. Your whole first before ministry as a real man of God, God bless you, sir. Sherry, àwọn kọ̀ọ̀kan wà. Integrity, kò sẹ́ni tó lè lọ ríra lọ́jà. This thing I want to tell you. This thing I want to tell everybody kí ẹ gbọ́. Nígbà tí èmi lọ jẹ adúró ní Island, èmi ni mo kọ́kọ́ lọ Island because I was working in Nigeria Airways. Mo ò nọ́kọ́ bọ̀ lọ sí ìlú òyìnbó tèmi. I flew first class when I was going and it was free of charge. Mo ò nọ́kọ́ bọ̀. Star ticket mo fi tó bá bímọ sí Island wọ́n máa fún ẹ níwèé. And I know a lot of people know this story. As of that time tó wá ti bí ọmọ ní Island báyìí mi ò rò pé oṣù méjì wá ti gbàgbé nígbà táwa wá bí ọmọ tiwa. So and I was working with Nigeria Airways and coming abroad was nothing. And somebody came to my church, he gave a testimony. Sister yẹn ó wà ní eventually ó wà John Dog nígbà yẹn ọkọ ẹ̀ ló kọ́kọ́ dé. And ọmọ ọgbà wọ́n sọ fún brother yẹn protocol officer pé wọ́n yìí lọ gba visa fún mi nìyẹn. Mi ò ṣe wàhálà gba visa. Bí tí mo jókòó sọ́ọ́ tí mo visa wà bá mi. Bí tí mo jókòó sọ́ọ́ tí mo ticket wà bá mi. And when I wanted to travel, I went to 3 countries. That was my first time I went and I came back. And eventually mo rí pé mo lóyún. Wọ́n wò pé opportunity ló bí mo yìí sí ìlú òyìnbó. Ọkọ mi ní kí ibi sí Nàìjíríà wọn ò gbà. Àwọn oníláyé. Mo ní màá bí sí ìlú òyìnbó. Mo dẹ̀ ti lọ́mọ ẹyọ kan tẹ́lẹ̀. Mo sọ fún gbà tí ó gbà. Mo ní mo fẹ́ lọ ra nǹkan ọmọ. Mo ṣáà lọ ra nǹkan ọmọ. Mo lọ sí London mo ní mo lọ ra nǹkan ọmọ. Mo dé London wọ́n á lọ sọ́dọ̀ kọ́sì lọ́kọ̀ mi. Yẹn wá ní wọ́n á lọ gbà kí ló ṣẹlẹ̀ lánàá ló ń ṣe mo lóyún ni. Wọ́n ní mo lóyún ni mo ní yes mo ní mo lóyún. Mo ní kọ́sì ẹ̀ ní kí n máa padà bọ̀ Nàìjíríà. Ó ní kí n máa padà kí n máa bọ̀ Mádùúkà tàbí. Ó ní sọ́bí bàbá ẹ̀ sí lóyìnbó mo lọ sọ pé lágbájá wọn bí sí lóyìnbó ó di kíní òun ní kí n máa dá lóhùn pé kí n máa bọ̀. Mo ní báwo máa ṣe dé Island ọ̀hún. And actually they went for wọ́n lọ gba visa Island fún mi Island refuse. Visa Island gbà. Bọ̀bọ̀ ìwà padà wá sọ mi pé ṣé Island lè pé lọ́dọ̀ gbogbo ló lè Island ò lè pé màá gbẹ̀yìn wọlé. Wọ́n ní kò ní ìdí. Bí mi bá débẹ̀ wọ́n á pè wọ́n ní ọkùnrin tó pọ̀ ọba ní máa bọ̀ olóyún mo ní ó ní oyún ó dẹ̀ wá lọ́dọ̀ má sọ ẹni tí máa bọ̀. Tó bá ti dé train station pè mí ó wá ṣàlàyé bí mo ṣe máa rìn bí mo ṣe dèrò Island nìyẹn. YouTube please. I had my baby. 1 month after, mo fẹ́ mọ padà because mo ṣì ń ṣiṣẹ́. Everybody ló ń bẹ̀ mí don't go. As of this time tí mo sọ fún yẹn èèyàn mi, wọ́n ń ta ilé ta ọ̀nà ní Nàìjíríà fi wá sí Island ní at that time. Don't go. Mo wò pé mo ní láti padà. Kò sí parí tí wọ́n máa fi padà. Mo lọ Nigeria House, Mrs. Abiodun ló wà bẹ́ẹ̀ báyìí. Ó ní bíi consular. Òun kọ́kọ́ ní kíní bíi consular gbogbo. Mrs. Abiodun lórúkọ ẹ̀. Mo bẹ̀ẹ̀ gba tí sì fi gbọ́ ọmọ mi lọ Nàìjíríà ni. And I left and I went back home. But the only thing I did not do, mo dá dúró nù. Mo padà lọlé. Àwọn máa pè mí, mọ́mí ní kẹ́ mo fi sáfíìsì ìwé mi ní Island millions. Wọ́n á pè mí sí máa sáré lọ kìtìkìtì. Lọ́rọ̀ kọ́ṣá, mo ṣàfárá ìwé mo padà sí Island. Ọkọ mi wà. Ibi tí mo ń lọ nìyẹn o. Kì í ṣe gbogbo èèyàn lè parọ́ o. Mo wá bẹ́ẹ̀ because ó wá ìgbà yẹn mo wá ẹ̀gbọ́n mi ò bí first born síbẹ̀. Second born ni mo bí síbẹ̀. Wọ́n ẹ jẹ́ káwọn ilé yìí lọ jẹ́ àdúró àti wọ́n. Ó ní ogun kankan òde òun ò ní jẹ́ àdúró. Kò jẹ́ àdúró yẹn di ọ̀la mẹ́ta o. Mo bẹ́ẹ̀ sí
tì ó lóun ò já dúró mo kàn ní kó jọ́ sóre kan fún mi mo ní ìwọ̀n bá já dúró jẹ́ kí ọmọ tèmi kí first born tèmi kó lọ já dúró mo wá mú ọmọ mi nígbàgbọ́ ọjọ́ náà ọjọ́ burú ó wà lé èmi dẹ̀ mọ́ ọmọ ẹ̀ lọ́mọ lọ já dúró àwọn mi ní ìdí ọ̀fẹ́ ọmọ tèmi gbàwé ẹ̀yin ni bàbá yín tó tọ́ bá tèmi ò tó tọ́. So cut long story short, he's not a pastor, he's not a minister. Kí ni ìdí tí òfin jádúró kó lóun ò lè pa irọ́? Kò sí ẹni tí mi ò pè kó bá mi bá sọ̀rọ̀ kò pa irọ́ yẹn kò lè jẹ́ adúró yẹn o. Talk less of a pastor. Talk less of a pastor. Ó lóun ò jẹ́ adúró, ó padà sí Nàìjíríà ìjẹ́jẹ́ kò jẹ́ adúró ẹ̀. Ìrọ́mà ti bá yí àwọn pásítọ̀ jẹ́. Ọmọ mi já dúró. Gbogbo wa padà. Bọ̀ kí ni mo fi sọ ọ̀rọ̀ yìí lénìí? Kí ló fà á tí the whole pastor lásán yóò? Kí ló ń parọ́ fún? Ṣùgbọ́n náà worship God with truth and in spirit. Èèyàn yóò kì í ṣe pastor ó lóun ò lè jẹ́ adúró. Kò dé jẹ́. Ó lè rọra padà sí Nàìjíríà ìjẹ́jẹ́. Àwọn adájọ́ fẹ́ já dúró. Àwọn adájọ́ wáwé. A lè lọ sílẹ̀ ìjẹ́jẹ́ àjàdúró wa. Kí ni ọ̀rọ̀ alọ́múyàwó ẹ̀ wá síbí báyìí wá ṣe? Ṣé wọ́n lòun wá láti bẹ́ẹ̀ ta láì fún ẹni? Ṣó bẹ́ẹ̀ ta láì fún àti tọmọtọmọ báyìí? Ṣé tí Ìyábọ̀ bá wà ní Nàìjíríà ṣáyé ò ní bẹ́ẹ̀ ta jù báyìí lọ? I know a lot of people. Mo ń sọ olúwalọ́ ò mọ ibi tí Ìyábọ̀ wà. Mo challenge kò mọ ibi tí Ìyábọ̀ wà. Àná kò dẹ́ ń ṣe ni mi ò ti mọ ibi tí Ìyábọ̀ wà. Kì í ṣọ̀rọ̀ ọdún kan, kì í ṣọdún méjì. Ó ń parọ́ fún àwọn ọjọ́ ẹni. Ó ń parọ́ fún the body of Christ. Ó ń parọ́ fún CAC. Irọ́ la bí. Can you imagine? Irọ́ ló fi ṣe. Mo sọ fún mi ò gbójú pamọ́ mi ò dẹ̀ sọ ní kọ̀rọ̀. Kò mọ ibi tí ìyàwó ẹ̀ wà. Ìgbà kan gan-an mo sì mọ ọ̀rọ̀ lọ́bẹ̀. Wọ́n ì máa sọ̀rọ̀ o. Mo kò fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wá Ìyábọ̀. Kẹ́ ẹ mọ̀ pé ẹ ṣe wá Ìyábọ̀ lólu alọ́nà wá ló káàkiri ló dààmú ló wá Ìyábọ̀. Torí pé ẹ sọ pé ẹ ń wá ń sìn òun ló ṣẹ̀ṣẹ̀ ń wá ṣe ló wà bájò ní wọn tẹ́lẹ̀. Ó ń wá láti wá clear ara ẹ̀ because of his ministry. Kò wá Ìyábọ̀ látijọ́ yìí. Torí ó rí pé gbogbo àgbáyé ń bèrè where is your wife where is your wife where is your wife ni. Ìgbà tó bá yá wàá sọ nǹkan tó ṣẹlẹ̀ tó ra lé. Tíyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ náà lè gbé inú ẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Mo fẹ́ fẹ́ pásítọ̀ náà rí. Nígbà míì ó bẹ́ẹ̀ kó lọ fẹ́ àwọn ọmọ orí dán. Ó bẹ́ẹ̀ jà kó lọ fẹ́ ọmọ orí rìn. Ó yẹ kó lọ fẹ́ àwọn tó fa gbogbo ó bẹ́ẹ̀ tàjúrò àwọn eléyìí lọ. Wọ́n máa pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run, àwọn ìránṣẹ́ èṣù tó pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run. Wọ́n bá ti ń fa mo gbé wí pásítọ̀. Kí ló tún kù? Àwọn pásítọ̀ tó ń pa irọ́ ó parọ́ fún CAC lọ pàápàá. Ó tọ́ gbogbo àwọn tó ń tẹ̀lé. Ó bẹ̀rẹ̀ sí parọ́ àwọn man of liars. Àwọn men of the devils. Wọ́n máa pera wọn ní men of God. Àwọn men devil. Kàn pera wọn ní men of God. Wọ́n yín bẹ̀rẹ̀ láì pẹ́ ìyàwó ẹ̀ wà tó lẹ́nu láti sọ bí tí ìyàwó ẹ̀ wà tó mọ bí tí ìyàwó ẹ̀ wà kò mọ bí tí ìyàwó ẹ̀ wà. Kò mọ́. Wọ́n ẹ̀dẹ̀ wọ́n kò mú nǹkan kúrò ní Nàìjíríà. It is lazy with yes. David Osilaja. Ṣé ẹ rí? Mo ní ọmọ wa ò ní ṣìrìn. Àmì o. She is fighting her life spiritually. Nǹkan tó ń ṣe ìyàwó ẹ̀ has something to do with spiritual. Mo rí nǹkan tó ń ṣe ìyàwó ó ní í ṣe pẹ̀lú spiritual. Ẹ̀dẹ̀ lẹ́yìn tó ẹ wo mọ̀ pé nǹkan ti yín. Àbá sọ́sọ́sọ́sọ́sọ́. Wọn kú ní gbọ́. Which is children? Ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Maureen Gbadejọ yẹn lórí bí ọ̀rọ̀ ìyàwó Olúwa lọ ṣe lọ. Ó ní ìyàwó Olúwa ló gbádùn àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ ti di ọmọ ìjọba. Bàbá dẹ̀ ń fò káàkiri from airport to another airport. Ó ń ra ilé káàkiri bẹ́ẹ̀ ló ń ra mọ́tò káàkiri. Ó dẹ̀ àbándọ̀ woman yẹn sí France ńbẹ̀. Wọ́n lóun náà ti ń wá sí ìṣá
nǹkan tí inú mi kọ́ tẹ̀ fi dùn ni wípé Ìyábọ̀ ò tí kú ẹ̀wọ̀n dẹ̀ ní tá ò bá tí kú a sì lè jẹ ẹran tó ju erin lọ bóyá tán bá tètè wá jáde tán bá tọwọ́ lébọ̀ bóyá gbogbo nǹkan tó ń ṣe bóyá Ọlọ́run lè ní kó lọ mú mọ̀ pé tó bá lè padà dé Nàìjíríà àánú mo mọ̀ kó máa gbádùn ó máa gbádùn gbogbo tó ń wò mí ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ ilé Global TV mo tún padà bọ̀ ire o.